àkànjí ọmọ sóyọdé o ọmọ ìjọrin mọ́jì ọmọ síwòwò ará ìyẹnì ìjàkúrò tí kì í ṣàkìlólo náà kíra àwọn bàbá tó bí ọlọ́mọ. Gbàgúrà ní ilé o àkànjí o ǹlẹ́ ọmọ àgà méjì ọmọ olúkúmọ̀gẹ́ máa gbọ́ mi gbọ́rọ̀ ẹnu mi dáadáa. àkànjí máa gbọ́ mi. aya rẹ̀ Àríkẹ́ ló rán mi wá o. olóògùn àdúrà sí ikú àṣeyẹmí rẹ̀ ó lòlẹ̀ yípẹ́ lágbọ́rọ̀ Ọlọ́run ọba. àṣeyẹtò ní tó bọ̀ nílé àyẹ̀mí rẹ̀ ó lòlẹ̀ yípẹ́ lágbára Ọlọ́run ọba. Gbàgúrà ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. ǹlẹ́ rẹ̀ gbọ́mọ lísà bí ọmọ gbòǹgbò àkàlà ọmọ erin jogún ọ̀la o. àkànjí ìyá ẹyẹ rí yẹ. ọmọ lísà bí ọmọ gbòǹgbò. ìyá ẹyẹ rí yẹ o. ọmọ lísà bí kwádùn o. ìyá ẹyẹ rí yẹ. Yusuf ìyá yẹ́rì yẹ o ọmọ Lisa bí kwádùn o. aládùn ní mọ́ọ̀dé o. ọmọ olówó fújà mo ní ẹ̀yà wáwòrán mi Lady Yas ló rán mi wá bí. ojú ọlápẹ́ Amanda Ríkẹ́ ń lọ ní màkàlà kan jí kókó ọdún pọ̀ sí kú àṣeyẹ. ó ní ẹ̀ẹ́dẹ́kun ẹ̀ bá ń kádé orí mi ẹni bí ọkàn mi ọkọ mi olówó orí mi Yusuf ọmọ sóyọdé tí ń sọjá ìbí lónìí. ó ní àṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ lọ́mọ báwọn ṣe lágbára Ọlọ́run ọba. Àríkẹ́ ló ní ọjọ́ ti pẹ́ mo ti rẹ́rìn nígbó ọjọ́ mọ̀mọ́ pẹ́ mo ti rẹ́fọ̀n lọ́dà òun ò rẹ́ni tó ṣe bí àkànjí mi nílé ayé. ó ní Gbàgúrà ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. àkànjí ǹlẹ́ ọmọ àgà méjì ọmọ olúkúmọ̀gẹ́ ọmọ ìnàkérò ọmọ ẹlúkú gbòòrò tí ń jẹ ẹ̀bí ọmọ alájà dúdú ilé ìdó ọmọ alájà dúdú ilé ìdó tí ń gbọ́ wẹ́ẹ̀wẹ́ tí ó gbọ́dọ̀ kú ní jẹ ọmọ onídùnkùn ńlẹ́ ọmọ pàtẹ̀tẹ̀ pàtí arére òjò nírọ̀ nílé bàbá rẹ̀ kó gbélé ìdó bí ó bá gbàgbà àdó lébè àbáṣu nínú oko èèyàn bá kéwú títí kó sàlùwàlá títí bí ó bá bá wọn jọyè ní Gbàgúrà dandan ni kó mú mi Ọ̀ṣun. ǹlẹ́ ọmọ àgà méjì ọmọ olúkúmọ̀gẹ́ ọmọ bónílé ò bá tètè sùn bá a bá pẹ́kùn lélẹ̀ rẹ̀ títí bó pẹ́ títí ọrùn amónílé lọ. àkànjí o nínú ilé bàbá rẹ̀ ẹ̀yin lọ́mọ ìjọrin mọ́jì ọmọ síwọ́wọ́ ará ìyẹnì ìjàkúrọ̀ tí kì í ṣàkìlólo ọmọ ológì tútù ní Sàbá níjọrin mọ́jì ìyẹnì ọba kúrọ̀ òtókòbọ̀ òtara ẹlẹ́yọ a ò mọ̀ pọ̀ lè ṣe yí ǹlẹ́ ọmọ ọdún kan ńlá o. àkànjí o ọmọ olúkọ́lá ó ṣeéṣe báwọn kẹrùrù ọ̀lẹ nírònú ọ̀lẹ oníbùsọ̀ lọ́jà ganigani ò láṣọ méjì àfitẹ́rù nínú ilé àwọn bàbá rẹ̀ ni àkìkì lẹ́nu òṣùpọ̀ òtókòbọ̀ òtara ẹlẹ́yọ ọmọ ìjọrin mọ́jì ọmọ àsíwòwò náà kiri àwọn bàbá tó bí ọlọ́mọ.
ǹlẹ́ ọmọ ọ̀rọ̀ ti dún yàmù 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 nígbàlẹ̀ ẹ̀yin lọ́mọ òru la ṣe é ka èèyàn tó bá ṣerú ẹ lọ́sùn ní farare lọ nílé ẹ̀yìn ọmọ àjò gbẹrú 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 ọmọ àjò gbẹrú ni ọmọ àjò gbẹ ẹ̀kọ́ nítorí pẹ̀lú ní ìsinmi ẹ̀kọ́ kí màmá ìsìn nìyàn wọn wá ní kí Gbàgúrà kí n má kí ó dẹ́gbà Àlàkẹ́ nínú ilé màmá rẹ ni ǹlẹ́ ọmọ Ẹ̀gbá mọ́lísà bí ọmọ Gbagura ọmọ èmi jogún ọlá ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn dé o àrídògo lójú ogun kò sí ohun tí wọ́n ń ṣe ní Mẹ́kà tẹ́yìn kì í ṣe lẹ́gbàá Àlàkẹ́ wọ́n gòkè àràfá ní Mẹ́kà ẹ̀yìn gólúmọ̀ nínú ilé màmá rẹ̀ wọ́n mú mi sẹ́mísẹ́mí ní Mẹ́kà ẹ̀yìn mú mi odògùn lẹ́gbàá Àlàkẹ́ nínú ilé màmá rẹ̀ ni Àlàkẹ́ jọ bí èrò Ẹ̀gbá mọ́lísà bí ọmọ Gbagura ọmọ erin jogún ọlá o ẹ̀yìn lọ máa sẹ́rẹ̀ tí mú mi ní kíkan ìsàlẹ̀ ọ̀rọ̀ á sì má dùn yùngbà 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 ẹ mọ̀ pé gbá méjì oníjàrá wọn níyàn ó jàre bọ́ọ̀kan bá ń ṣe báyìí sí o àkànjú o èkejì á máa pé báwa náà ni Ẹ̀gbá mọ́ òde tí mo sẹ́yìn orò kí n tó sẹ́tẹ̀ egun mọ́lú orí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ní ẹwà fòrò iyán mi lẹ́yìn ẹni gúnyán kan lẹ́bẹ́ ẹni roka kan mi níjọ mo gúnyán kan lẹ́bẹ́ mo roka kan mi níjọ àmọ́ kàkà kẹ́ fòrò iyán mi pẹ̀lẹ́bẹ́ gilẹ́gbẹ́lẹ́ ń lọ́wọ́ ẹni sẹ́mi ò mọ̀ pàwọ́ egungun lóbìnrin lè ṣe àwùgẹ́ ẹlẹ́dẹ̀ lóbìnrin lè mọ̀ ẹni bóbìnrin bá fojú kòròrò sí ìgbẹ́ lọ nínú ilé tẹ́ ẹ̀yìn gangan ni àṣẹ wọ́múwọ́mú 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 lọ́rọ̀ ọkùnkùn kẹ́ ọ́ àkànjú ò nàmúnàmú báyìí ń lọ́rọ̀ ọkùnkùn àgbà tí ń ṣe nàmúnàmú o tí ń ṣe nàmúnàmú o tí ń ṣe nàmúnàmú ọ̀rọ̀ ni ó gbé lọ nínú ilé àwọn màmá rẹ ni àkànjú ò ọba márùn níjẹ lóde Ẹ̀gbá Àlàkẹ́ gbogbo wọn ní dádé orí Olúbàrà ọba ní Àgùrà ọba ní Olówó Odù ọba ní Ọ̀ṣìnlẹ̀ ọba ní Alake Ẹ̀gbá ńkọ́ Yusuf ṣé ń bẹ lálàáfíà àrọ̀bà ní ṣe nínú ilé tẹ̀yìn gangan ni o. Lórí òkè òun